Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Gbogbo wa náà ni mo fẹ́ kí a jọ ṣàkíyèsí alákọ̀ọ́kọ́ ká sì fàníyàn tó dáa ká fi tẹ̀lé wa. A ní problem kankan pẹ̀lú àwọn àgbàlagbà gẹ́gẹ́ bí àwọn olóyè ìlú tí wọ́n láwọn fi orúkọ ẹ̀sìn jẹ oyè gẹ́gẹ́ bí wọ́n ṣe ń pariwo pé àwọn ọmọ kéékèèké wọ́n bá ṣe àwọn àgbàlagbà jẹ́. So tó wáyé pé ṣé àwọn àgbàlagbà ni wọ́n bàjẹ́ tí wọ́n bá bá ṣe Ọlọ́run jẹ́ ó mà lóore. So torí pé a lè rá àwọn àgbàlagbà ńlẹ̀ kárí sí Ọlọ́run lẹ̀ wa nuqaddimu al-kibar ala Allah ká sọ fún àwọn àgbàlagbà ńlá fẹ́ ti síwájú Ọlọ́run balillahu awla ọba adẹ́dàá náà láti síwájú. So ìṣẹ̀lẹ̀ tó bá ti ṣẹlẹ̀ sọ́dọ̀ àwọn àgbàlagbà tí wọ́n ti lo ilẹ̀ Yorùbá tọ́lọ́run bá ní kẹ́mi ogun tí wọ́n ṣẹ́kù láyé tá má jẹ̀lẹ́ máa sọ̀rọ̀ ẹ̀ fáwọn ọmọ gan kò nídìí kẹ́ tán kámẹ́rà káwọn yẹn máa gbọ́. Ẹlẹ́ẹ̀kejì kò nídìí kẹ́ sọ àwọn ibìkan fáwọn ọmọ ń bẹ̀ ẹjẹ́ yẹn wà láàrin àtọ́lọ́run kò sẹ́ni tó pé tán kò sẹ́ni tó dáa tán. Ọ̀pọ̀lọpọ̀ mùsíbà àgbákò tá ń kan ilẹ̀ Yorùbá lónìí táwọn ẹlẹ́bọ fi ń láyà àti máa sọ̀rọ̀ nínú òye tèmi gbà tí mo jókòó mo rí pé n tó pọ̀ jù ń bẹ àwọn àgbàlagbà tàná kọ̀ọ̀kan bẹ táwọn náà kó sínú àṣìṣe pé wọ́n ní ìtara ẹ̀sìn mú wọn káwọn náà lọ máa sàṣàkúṣà àbí máa sa oògùn sáwọn tí èsì mùsùlùmí láti sọ pé àwọn fẹ́ jèrè ọkàn wọn. gbàtọ́lọ́ fẹ́ràn Ànábì Muhammad sallallahu alaihi wasallam níṣẹ́ ó ní kó bẹ̀rẹ̀ láti inú ilé rẹ̀ wa andhir ashirataka al-aqrabin. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbàlagbà táwọn sọ yìí táwọn sọ pé wọ́n jagun ẹ̀sìn tẹ́ bá lọ ọ̀pọ̀lọpọ̀ ilé wọn tábà kó wọn lẹ̀ lọ́gọ́rùn ilé bíi 90 kìíní kan lọ sókè inú ní strong foundation níbi ọ̀rọ̀ ẹ̀sìn níbi ọ̀rọ̀ tawhid níbi ọ̀rọ̀ sọ́lọ́run lọ́kan. So dandawi náà lọ̀pọ̀lọpọ̀ inú ilé inú kálukú jogún ló pa àjànú ló kọ ṣètọ́nì yá kìíní kashfa yá ìlú yá rọ́kọ̀ yá ìlú akima kún kahina kún kanzun ilima yá ṣàm tọ́tọ̀ ṣàm kákà tọ̀mùrúṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ahamusa kọ́kù khalau yasu. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tàná ni wọ́n ní àwọn orúkọ ìlànà àgbàlagbà tẹ́ ń sọ pé wọ́n ní àná yìí àlìjànú bá wọn yé sí wọn kírètì ẹ̀ pẹ̀lú àlìjànú ó fún wọn lókọ ó fún wọn lọ́pàá rẹ̀ ó fún wọn láti mi rẹ̀ ó fún wọn ní mọ̀jẹ̀mú ó ṣe máa ṣá lẹ́fìrí pé náà àgbàlagbà tàná ẹni tó ń gẹ́gẹ́ mọ̀ fún òun òkú rí bẹ́ẹ̀ nù wọn ẹni tí ń kírun tí ń fọ́ra bẹ́ ẹni tí ó sàwọ́ lágó tó kírun ẹlòmí ò tiẹ̀ kírun mọ́ ẹni tí ń fọwọ́ gbá ìyàwó obìnrin mú lọ́sàn-án gan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lórúkọ pa fẹ́ dìfẹ́ǹdì afẹ́ ara ẹ̀sìn táwọn gbà náà. Ọ̀pọ̀lọpọ̀ oníṣẹ̀ṣe àbẹ́lẹ́bọ tí wọn ò tí ì gbọ́ ìsìlámù yìí ń gbà náà Ọlọ́run ní wa ma alayka illa al-balagh tí ẹni kọ́ sọ fún wọn pé Ọlọ́run ní sọ fún yín báyìí Ọlọ́run ní sọ fún yín ẹ̀ sì di pé ńgbà tí ànábì ń fatu Mẹ́kà bánabi ṣe wọ Mẹ́kà pẹ̀lú pé wọ́n ti tún Mẹ́kà ṣe tí gbogbo ẹbọ òòṣà ogun nǹkan ti kú mbẹ́ kí lóò ànábì ń jáde ń jọ náà ànábì ní qul jaa al-haqq wa zahaqa al-batil inna al-batila kana zahuqa. Ànábì lódodo ti dé o kí bàjẹ́ ṣe kí ni bàjẹ́ náà ti tẹ̀rí lọlẹ̀ báyìí ó ti tẹ̀rí àgbọ̀dọ̀ gbọ́mọ́ inna al-batila torí gbogbo tí wọ́n ń pè ní bàjẹ́ gbogbo tí wọ́n ń pè ní rọ́ gbogbo tí wọ́n ń pè lórí ibú kana zahuqa automatically nínú wọlé náà ni tábà dúró tọ́lọ́run pẹ̀lú òdodo law annakum tatawakkaluna haqqa tawakkulihi la razaqakum kama yarzuqu at-tayra yaghdu khimasa wa yaruhu bitana. So májẹ̀mú yẹn ni òsì lọ́dún kálukú mọ́ àdúró tọ́lọ́run bó ṣe ká dúró tì ẹ wájú agbọ́n mo fẹ́ ká gbọ́ díẹ̀ nínú ọ̀rọ̀ àwọn bàbá yìí bismillah. Tí ìjẹ́ kó bá àwọn bàbá wa àgbà lójijì wọ́n ní mọ̀rìkàsí yù ní ilẹ̀ tí mọ̀rìkàsí wà lẹ́nìí àwọn bàbá wọn lọ́wọ́ àwọn kan nígbà tó yá àwọn kan tó dé wọ́n láwọn làwọn ní wọ́n sì múwe dání bàbá tó sanwó nígbà tó yá àwọn ọ̀tápọ̀ tún dé wọ́n tún láwọn làwọn ní bàbá tí wàá ṣiṣẹ́. bàbá àgbà ṣe káyọ̀ dáhùn wọ́n ti ṣiṣẹ́. àti wà nínú mọ́sálásí. ayé tí wà nínú mọ́sálásí. àwọn ẹlẹ́rìí Jèhófà bá dé. àwọn ẹlẹ́rìí Jèhófà bá dé. wọ́n bá ní àwọn tí láti pẹ́. wọ́n bá ti kẹ́rì dání. nígbà láwọn ti láti pẹ́ láwọn náà bá ló kẹ́rì dání. ọ̀dà kílẹ̀ fẹ́ gbà. ọ̀dà kílẹ̀ fẹ́ gbà. wọ́n ní rárá àwọn ògbà. wọ́n ní rárá àwọn ògbà kankan. àwọn fẹ́ kọ́ Jèhófà witness. àwọn bá kọ́ Jèhófà witness àwọn síbẹ̀ ni. ẹjọ́ ẹ má ṣe báyìí. ẹjọ́ ẹ má ṣe báyìí o wọn ò gbà. lọ́ọ̀kù tó wà lẹ́yìn mọ́sálásí yẹn. lọ́ọ̀kù tó wà lẹ́yìn mọ́sálásí àwọn náà kó wá bẹ̀. ẹ̀rí pa àfọwọ́ kàn án. tí ẹ bá wá gbà ní lẹ́rọ̀. tẹ́ ẹ bá wá gbà lẹ́rọ̀ ẹ gbà lọ́nà míì. làwọn bá wá bá ní ẹ máa lọ sí báyìí. ó ní ìjọ ìtẹ́lẹ̀ jù lórí wọn. ẹ gbà lọ́nà míì. làwọn bá wá bá ní ẹ máa lọ sí báyìí. ó ní ìjọ ìtẹ́lẹ̀ jù lórí wọn. ẹni tó sì jó lórí wọn. òun ló lórí City Hall lẹ́kọ̀ọ́. òun ló lórí City Hall lẹ́kọ̀ọ́. òun gbọ́n ní ọ̀gá ń bẹ̀. òun fún ara rẹ̀ lọ̀gá ń bẹ̀ àwọn náà pàṣẹ. òun ló lẹ̀ wá gbà wọn máa gbà bẹ̀. òun ló sì wá káwọn ó gbà bẹ̀ padà. ní àwọn bá yẹ tọ̀ ọlọ́run àwọn gbẹ́kẹ̀lé o. àwọn bàbá wa gba lẹ́gbàá wa sọ ṣé ká Adam kí á nà kún un la. mo gbà pé gbà fọlọ́run. àmọ́ bàbá tọ̀ lọ́dọ̀ táwọn bàbá wa gbà nù ọ́. wọ́n lè lọ sàkóbá fún wa. sí ká máa kọ́ọ̀lù síbi káwọn náà wà ní mọ́ṣáláṣí ni. bàbá ṣé ká Adam ní sí kọ́lọ́run rí gbogbo ẹ̀. ojú ọlọ́run ní gbogbo ẹ̀ máa ṣe. àwọn bàbá wa gbà tó lójú ọlọ́run ní gbogbo ẹ̀ máa ṣe. ẹ̀yà lè wá sọ wọ́n sí náà. àmọ́ mo ti kọ́kọ́ bá gẹ́jẹ́ láìsí tiwa. ẹ bá náwó gan wọn. ẹ náwó gan wọn. akramakumullah. Nàbà dọ̀tá ara wọn. Wọ́n lè kísà síra wọn la. èyí tó wá jọ̀gá yẹn. èyí tó wá jọ̀gá City Hall. Ọlọ́run sáré kó ságbàbẹ̀ ni. wọ́n ní bẹ́ẹ̀ nígbà tó wà ń bí sọ́nà kó lágbára kan.
káyì tàbá ń kọ́ lọ gbogbo. táwọn bá tún yọ òun náà bíṣẹ́. lórúkọ Ọlọ́run. mínísítà ní kó wá. mínísítà ní kó wá. wà ló bí. ó ló ń bízì. wà lọ bí mínísítà ló fi òsì bí ni. ṣé mínísítà yẹn ló fóun síbí báyìí ni. wọ́n bá lọ sọ fún mínísítà. ẹ bá sọ fún mínísítà pé tọ̀ ó ń sagídí o ó ń sakosí o. ọlọ́pàá náà wá fi kó. ọlọ́pàá náà fi mú kó ń bẹ́ẹ̀. bá a dá làwọn wà o. ọlọ́run bá bọ́ sí ìyẹpẹrẹ rẹ̀ níjọ́ náà nù. bá a ṣe lẹ́yìn kọ́mọ́ láti gbà yẹn. báyà ṣe láti kan láti gbà yẹn nìyẹn. nípa báyìí. àbá kan náà lọ tiẹ̀. ó ń kí Ọlọ́run bọ̀. ó ń kí Ọlọ́run bọ̀. ó ní mímọ́ rẹ̀ Ọlọ́run ìwọ tí lásìkò níwọ náà lọ́ba tó mọ́jú. ó ní èèmọ̀ fẹ́ni tí ó mọ̀ ọ́ tí ó sì bẹ̀rù rẹ̀. ẹni tó dá ẹni tó dá ọmọ tí wọ́n ń sí ọ tí wọ́n ń pé kí ló ṣe ọlọ́run wá fi tí ó ṣe hàn. àfàkùnmọ̀lá ànàkùnmọ̀lá. bẹ́ẹ̀ ti parọ́ tó bàbá n kò tún dásìkò kan ibi ẹ̀yìn tí ẹgbẹ́ náà ni wọ́n bá tún bá bàbá àgbà sí káàdàm àwọn bàbá àgbà fáwọn ẹ̀sìn wọn dára àwọn ará bí wàhálà wọn ṣe pọ̀ tó báyìí. súnmọ́ ọ̀rọ̀ dájú náà. asfala sáfì lélẹ̀. àgbúrò wọn máa ti títí wá. àwọn ọ̀tápọ̀ náà wá bí àbá sí bílẹ̀ kan kódà àwọn ọlọ́lábí náà tún wá ẹ̀ tún gbọ́ ọ̀dẹ́ yìí má wọ́n tún wá láìpẹ́ yìí bàbá bàbá mùsùlùmí náà kí ni wàhálà yín látọjọ́ yìí jọ iṣẹ́ káàdàm bàbá bù wọn ní ìpẹ́ mọ́tún dé yìí má. tí bàbá yìí àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Ọlọ́run fi hàn wá wípé ní òun gba tí a fẹ́ ṣe níbẹ̀ ni àmọ́ àyẹ̀tà kọ́kọ́ nǹkan lòun fẹ́ kó wà ibi tó ń fẹ́ kó wà lápẹ́. àmọ́ tí ò jẹ́ kó bá àwọn bàbá wa àgbà lójijì láti mọ̀ kà sí yìí ní. ṣé Ádámà Ọlọ́run bá ní ṣe dáadáa fún wọn ibi tá a sì tó rò pa bá àwọn Ọlọ́run májà wọn tàn máa torí pé nínú fídíò yìí gan ó tún hàn sí wa ó clear sí wa pé ṣé Ádámà wọ́n wà nínú ẹni tó gbára lọ́lọ́run lójú ọ̀nà bó la sì fẹ́ ṣe tàṣíṣù al-markaz al-umm ọ̀hàn nínú fídíò yìí bẹ́ẹ̀ àmbẹ̀lọ́n kó bá ní gbà níjọsìn fún wa gbogbo tí ó sì dàrú lẹ́yìn wọn Ọlọ́run dákó bá ní bó tútù sí. wọ́n ní bàbá wọn fáwọn lésì ńgbà tí ilẹ̀ ìwà rírà tó di pé sẹ́fẹ́ mọ́ lọ́nbẹ̀ àwọn ikọ̀ kan dé wọ́n láwọn làwọn ní wọ́n sì gbéwèé dání àwọn kankan náà dé wọ́n láwọn làwọn ní wọ́n gbéwèé dání àwọn kọ̀ọ̀kan náà tún dé àwọn ẹlẹ́rìí Jehovah àwọn Jehovah Witness àwọn náà dé wọ́n láwọn làwọn ní. ọ̀rọ̀ wá dọ́dọ̀ ṣé Ádámù wá ní kí la wá fẹ́ ṣe báyìí gbogbo ilẹ̀ sì ń dé lẹ́sọ pé ẹ̀yin lẹ́ ní ẹ̀yìn kankan bàbá yìí láwọn wà ń bẹ́ ń gbà náà wọ́n gbọ́dọ̀ kó àwọn yẹn náà sì testify sí bàbá yìí wà ń bẹ́ torí pé ń jókòó yẹn àfa àgbà àfa ńlá wọn wà ń jókòó Sheikh Abdul Majid Ọlọ́run bá ní mẹ́sẹ̀ wọn dó lórí dáadáa wọn wà ń jókòó náà àtàwọn kọ̀ọ̀kan so wọ́n fẹ́ra wọn jẹ́rìí mbẹ́ njọ́ níbi ìjókòó ètò máa fẹ́ lò ń bẹ́ kọ́rọ̀ mọ́pọ̀ ó ní wípé bàbá ìwà ń confirm pé àwọn wá sọ fáwọn tí wọ́n wà ń pè wà láyìn ti fẹ́ pọ̀ tẹ́ ẹ̀ bá gbà lẹ́rọ̀ ẹ̀ gbà lélẹ̀ o nínú inti Islam mú wa látọ̀dọ̀ Ànábì Muhammad sallallahu alaihi wasallam lóòótọ́ we disagree to agree ń bẹ àmọ́ gbà tá a ti wà nílùú tó ti jẹ́ wípé ní òfin ń bẹ òfin la gbọ́dọ̀ fi tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan torí pé runtẹ́yìn ń dojúkọ nígbà náà àwa náà ń dojúkọ láyé tiwa lónìí àwọn olùtalẹ̀ wọ́n lè talẹ̀ kan fún èèyàn mẹ́fà wọ́n lè ta fún èèyàn méje ó ti ní ọ̀nà tá a fi gbà yanjú ẹ̀ lẹ́ẹ̀kẹ́ tó bàbá èdè torí tí ẹ̀yin ti ṣe ń tẹ́ ẹ ṣe lọ in tó kàn kù yín ojú kẹ́ tọrọ àforíjì lórí pé ńgbà tẹ́ ẹ ṣe bóyá ẹ̀ mọ̀ pé ń tẹ́ ẹ ṣe ọ̀dà nítorí pé tá a bá ní parọ́ fún yín o in tẹ́ ẹ ṣe nígbà náà pẹ̀lú pé a máa padà gbọ́ lẹ́nu wa o pẹ̀lú àwọn ìkẹ́kọ̀ọ́ kan tẹ́ ẹ fi ṣe síhìrù ńgbà náà in tí ọ̀dà ni kọ́lọ̀ wa kára akẹ́mi yín ogun ẹ túbá ni o máa wà nípò ọmọ àbọ̀mọ ọmọ sí yín o tí n bá sì jẹnu fámìlì yín in tí mo lè sọ fún yín láàrin mi àti yín náà mọ́ sọ́ńtà yìí wọ́n làwọn sọ fún wa pé tẹ́ ẹ bá gbà lérò ẹ gbà lélẹ̀ so wọ́n dẹ̀ kàn máa sí ìgbà lélẹ̀ bẹ́ẹ̀ pé a fi nǹkan mi ò kún fún yín ni so normal procedure normal protocol ẹni ká gbé sọ́ńdà gọ́ọ̀mẹ̀ntì ṣé wẹ́ẹ́ tí yín tó ní approval tí wọ́n náà ní approval ọ̀yà yazawu bis sultani ma la yazawu bil Qur'an yazawu bis sultani ma la yazawu bil Qur'an yín tá a bá fi àyà Qur'ani yẹn jú láàrin ara wa tá a bá rẹ́ni tó yẹ pé ọkàn rẹ̀ di tí ó gbà àwọn tẹ́lẹ̀ tí ń sọ ẹni sí wọ́n ṣe mùsùlùmí ọlọ́run àti máa fẹ́ fi àwọn nǹkan kọ̀ọ̀kan dẹ́yẹ̀wò náà pé ẹjẹ́ àti ẹ̀yẹ ìmánì rẹ̀ wò só jiná pẹ̀lú tó lóun fẹ́ dálẹ̀ sí ọ̀rọ̀ ayè rí mójútó bóyá àdánwò lọ́nà mọ́ wa bàbá tó sì ní nǹkan already láti ṣe kíni láti ṣe àtàhámúlù àsọ́bùrù alàládà tí màjá lè dáwà so nítorí àsìkò wa bàbá yìí ni wọ́n sáwà lu àwọn nǹkan kọ̀ọ̀kan tí wọ́n ní torí àwọn náà sọ pé ṣé Ádámù sọ pé wo ẹjẹ́ fi wọ́n lẹ̀ ọmọ yìí pé bẹ́ẹ̀ ni in táwọn ń sa ńgbà táwọn ẹni tó padà wá àwọn ń sa asfala sáfì líúnà asfala sáfì lélẹ̀ asfala ọmọ kẹtì àti máa yí padà ń bẹ̀ pé súnmọ̀rọ̀ dájú náà wà bá ní rárá èdè súnmọ̀rọ̀ dájú náà ibi táwọn ti mú ni asfala sáfì líúnà asfala sáfì lélẹ̀ so báwọn ọ̀dọ́ náà ṣe máa ń lò ní wọ́n mú àyà Kùránì wọ́n lè ní ìdájá wọ́n dàkẹ́ lọ wọ́n sànẹ́ kàlẹ́ kan bẹ̀ ọmọ kẹtì ẹ̀ ń bẹ tí ń pè ní kílókọ rẹ̀ ọmọ kẹtì máa ń ṣe Ádámù babalágége àṣehò Ádámù aláya mọ̀kọ́dìmọ̀ tiẹ̀ nákàlí tó gbà lé wọn náà ni yóò ka yàwó mọ̀lá kìnnìkan lọ́wọ́ ti dáàrin kan yóò dàkẹ́ yóò mú súra kan wá
yóò tún dákẹ́ yóò tún mú súrà kan wá gbogbo àwọn eléyìí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ọmọ nǹkankan nípa gbogbo eléyìí tẹ́ ń ṣe o ọmọ nǹkankan pa rẹ̀ ìdínú táwọn afáà fi ń pèpè lọ síbi ìtẹ̀láṣẹ tọlọ́run Ọlọ́run ni wa ma ataakumur rasulu fakhuduhu wa ma nahakum anhu fantahu níta ànábì bá mú wà dédé tó mú wà náà ní ẹ̀tẹ̀lé in tó bá ní ẹkú ń bẹ iná ní kẹ́ kúrò ń bẹ à ń bẹ náà bá dẹ́dà wa kọjọ́ kó fẹsẹ̀ wa rinlẹ̀.